ṣebí agbélóláró àlùkò ló lọ sùn lékelèké ló ṣe bẹ́ẹ̀ tó ní ṣẹ̀ṣẹ̀ fún ìkànnì Arólé bàbá 1010 TV2 àwa náà kọ́ ọlọ́run Elédùmarè ló fi jíǹkí wa látàrí ìròyìn ajá balẹ̀ ètò àmàmú wa sójúmọ́ máwòrán àtẹ́tìgbọ́ ìtẹ́jú olólùfẹ́ wa ní gbogbo ìgbà àti gbogbo àsìkò báyìí àdúrà tèmi sí gbogbo ìgbà náà ní kójú tẹ̀ fún wa kò ní fọ etí tẹ̀ fún gbàwá etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè bágara kì í ti ń ṣe ń dóníṣe Elédùmarè agara ò ní dá mi àyànfẹ́ bẹ́ẹ̀ ni kò ní dẹ́yìn tẹ́jú olólùfẹ́ wa lórí ìkànnì yìí ẹ kú gbogbo ìgbà ẹ kú gbogbo àsìkò ó kọ́ mi ò yípadà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́ kókó ní òròyìn rèé ẹja sísọ lójú rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yan alága tẹ́lẹ̀ fún àjọ INEC gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì àti alákòóso lórí ọ̀rọ̀ ohun ọ̀sìn lórílẹ̀‐èdè Nàìjíríà. Elédùmarè má jẹ́ ká fètò ẹ̀kọ́ pàtàkì nílẹ̀ yìí ni o pẹ̀lú bí àwọn ilé ẹ̀kọ́ ṣe dakúrẹ̀tẹ̀ káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà báyìí tìlú Àbújá tún rèé níbi táwọn akẹ́kọ̀ọ́ ti ń gbẹ̀kọ́ lábẹ́ igi ọ̀dán ní ìta gbangba. Àwọn ajínigbé ti jí olùdámọ̀ràn fún àjọ NDDC gbé ní ìpínlẹ̀ Bayelsa. Irú ìròyìn tó farajọ yìí ní ti olórí ọ̀dọ́ fẹgbẹ́ Afẹ́nifẹ́re tán jí gbé láìpẹ́ yìí ó sọ ìrírí rẹ̀ nínú igbó tó lò pẹ̀lú àwọn Fúlàní pé àwọn gangan wọ́n jí òun gbé sá lọ. Wọ́n ti yìnbọn fọ́mọ gbálẹ̀gbálẹ̀ tó jẹ́ gbajúgbajà tó ń ṣe bẹ́ẹ̀ gba gbogbo ilẹ̀ ní ìpínlẹ̀ Èkó lásìkò ìjà láàrin òun àti àwọn ikọ̀ nẹ́fì nílùú Ẹ̀pẹ́. Wọ́n ti gbé awakọ̀ tó lu àbúrò ọ̀rẹ́bìnrin rẹ̀ nílùkulù látàrí pé ọmọ ọdún 6 ọ̀hún ó ní kò gbọ́ àgbọ́yé iṣẹ́ àmúrelé tó ń ṣe àlàyé fún un ní ìpínlẹ̀ Èkó. Ìjọba ìpínlẹ̀ Edo ti gùnlé wíwó ilé àwọn afurasí tí wọ́n ń gba àwọn Fúlàní ajínigbé lálejò tí wọ́n tún bá wọn kó ohun ìjà olóró pamọ́ nípínlẹ̀ Edo káàkiri báyìí. Ní ìpínlẹ̀ Ògùn wọ́n bá òkú bàbá ẹni ọdún 62 ní ilé ìtura tó ti ṣe bẹ́ẹ̀ dákẹ́ sí. Ìjà àgbà láàrin àwọn báńdíìtì ló ṣekú pa olórí àwọn báńdíìtì kan tó ń jẹ́ Shekau ní ìpínlẹ̀ Kaduna. Ìròyìn wa náà dé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló ti yan ẹni tó jẹ́ alága fún àjọ INEC tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì àti alákòóso lórí ọ̀rọ̀ ohun ọ̀sìn nílẹ̀ yìí. Ẹni tó jẹ́ alága tẹ́lẹ̀ fún àjọ tó mójútó ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí INEC yún ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹ̀gá ó ní ààrẹ Bọ́lá Ahmed ti kéde rẹ̀ báyìí gẹ́gẹ́ bí ẹni tí ó máa jẹ́ olùdámọ̀ràn àti alákòóso fún ààrẹ àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ohun ọ̀sìn nílẹ̀ yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà ètò ìfiléde sójú òpó ayélujára rẹ̀ níbẹ̀ ló ti ṣe ní àlàyé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó yan Àtàírù Jẹ̀gá gẹ́gẹ́ bí ẹni tí ó máa jẹ́ olùdámọ̀ràn fún òun nípa ètò ọ̀sìn pẹ̀lú bó ti jẹ́ pé Àtàírù Jẹ̀gá ó ti wà ní ara àwọn ìgbìmọ̀ tí wọ́n ń jíròrò tẹ́lẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò nǹkan ọ̀sìn ní ilẹ̀ yìí nílò tí ìjíròrò wọn tó ti mú àbá kí mínísírì tó ń rí sí ètò ohun ọ̀sìn kó wá sí ìmúṣẹ èyí tí wọ́n sì ti yan mínísítà tó wà ní ìgbọnú ọ̀rọ̀ náà Báyọ̀ Ọ̀nànúgà ó ní ìgbésẹ̀ tí ààrẹ gbé yìí ààrẹ ò kàn déédéé gbé wọn ti ṣe bẹ́ẹ̀ ṣe ìwádìí Àtàírù Jẹ̀gá dáadáa nílò tí wọ́n sì fi ọwọ́ wá sọ̀yà pé ó tó gbangba sùn lọ yẹ láti ṣe iṣẹ́ ọ̀hún bó ṣe tó àti bí ó ṣe yẹ kí ètò ohun ọ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà kó lè ní ìdàgbàsókè ju ti àtẹ̀yìnwá lọ. Àtàírù Jẹ̀gá tí wọ́n yàn gẹ́gẹ́ bí ẹni tí ó máa jẹ́ olùdámọ̀ràn báyìí ó ní ó ti fi ìgbà kan jẹ́ alága fún àjọ elétò ìdìbò lọ́dún 2010 sọ́dún 2015 ó tó di wípé ó tún padà lọ jẹ àwọn oyè míì ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ ti wá gbà nímọ̀ràn pé ipò tá a fún ọ yìí orí ọ̀fẹ́ lórí gbà o kó o sì gbìyànjú kó o lo àyè náà bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Elédùmarè má jẹ́ kí a fi ètò ẹ̀kọ́ pìtàn ní orílẹ̀-èdè Nàìjíríà ní báyìí o pẹ̀lú bí àwọn ilé ẹ̀kọ́ ṣe dakúrẹ̀tẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà.
nílùú Àbújá tún ni eléyìí tún ti ṣẹlẹ̀ níbi tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lé ní 200 tí wọ́n ti dúró sí abẹ́ igi ní ìta gbangba láti gba ètò ẹ̀kọ́ ní ilé ìwé LEA Nomadic Primary School Rogan Isa tó wà ní Pycon Kore Grazing Reserve ní ìjọba ìbílẹ̀ Gwagwalada tí ń ṣe olú-ìlú yìí Àbújá. Nínú àlàyé tí àwọn tí wọ́n rí sí ohun iṣẹ́ àkànṣe tí ìjọba ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà káàkiri tí wọ́n forúkọ wọn ní Monlingi tí wọ́n fi sójú òpó ayélujára X wọn tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ rí. Ibẹ̀ náà ti ṣe ní àlàyé wípé iṣẹ́ ìwádìí àwọn nígbà tó ti dé ilé ìwé LEA Nomadic yìí èyí tó jẹ́ ti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ń bẹ ní Àbújá níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe alábàápàdé àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n ní wọ́n fínúfíndọ̀ ṣetán láti gba ètò ẹ̀kọ́ tó yè koro. Wọ́n ní ṣùgbọ́n níṣe ni ìjọba kò pèsè ohun ìmáyédẹrùn àti tó lè mú ètò ẹ̀kọ́ wọn ní àṣeyọrí tí ó sì mọ́yán lórí. Ní ìlú Àbújá yìí níṣe ni àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lé ní 200 wọ́n jókòó sí abẹ́ igi ọ̀dàn níta gbangba látàrí pé kò sí ohun ìmáyédẹrùn kankan ní ilé ẹ̀kọ́ ọ̀hún. Ilé ẹ̀kọ́ tí ò ní fèrèsé, kò ní ẹnu ọ̀nà, kò sì ní òrùlé. Bẹ́ẹ̀ ni àwọn ohun ìmú ẹ̀kọ́ yìí koro kò sí kankan bí tí wọ́n kò mọ̀ ní ilé ẹ̀kọ́ náà. Báyìí ni ọ̀rọ̀ ọ̀hún ṣe wá ń kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú ní pàtàkì jùlọ àwọn àjọ tá a forúkọ wọn léde yìí níbi tá ti sọ bí ọ̀rọ̀ pé pẹ̀lú bí nǹkan ṣe ń rí yìí ẹ mà já tètè pa kítí mọ́lẹ̀ káwọ́ ojútùú sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lágbọn ètò ẹ̀kọ́ báyìí ká má bàa fi ètò ẹ̀kọ́ pìtàn ní orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ àwọn ògo wẹrẹ tí wọ́n ní ìfẹ́ àti ní ìmọ̀ kíkún nípa ètò ẹ̀kọ́ tó ní ìkorò. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ṣáájú ni a ti mú ìròyìn náà wá tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Niger, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Bauchi níbi tí ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ti ṣe bẹ́ẹ̀ di akúrẹ̀tẹ̀ lásìkò yìí. Wàyí o àwọn àjọ ọ̀hún wọ́n ti wá ránṣẹ́ sí ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ olúlu ilẹ̀ yìí Nyesom Wike àti ẹni tó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú ìlú ọ̀hún wípé ẹ má sùn ẹ tètè pa kítí mọ́lẹ̀ láti wọ ojútùú sí làásìgbò tí ń bá ètò ẹ̀kọ́ ní olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ká má bàa fi ètò ẹ̀kọ́ pìtàn lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ajínigbé ti jí olùdámọ̀ràn fún àjọ NDDC gbé lọ ní ìpínlẹ̀ Bayelsa báyìí. Arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Akari Loveday, olùdámọ̀ràn pàtàkì fún aláṣẹ àti olùdarí Niger Delta Development Commission NDDC òní wọ́n ti sọ dúró wípé wọ́n jí gbé lánàá òde yìí tí ń ṣe ọjọ́ Ẹtì ọjọ́ keje inú oṣù kẹta ọdún 2025 tá a wà yìí lásìkò tó ń lọ sí abúlé tó pè ní Ayakoro ìjọba ìbílẹ̀ Ogbia ní ìpínlẹ̀ Bayelsa ètò ń ṣe ìlú ọ̀gá àjọ náà tí ń ṣe ti NDDC Samuel Ogbuku. Wọ́n ṣe ní àlàyé pé orí omi tí wọ́n wà ó ní àwọn ajínigbé náà ti wá ọkọ̀ ojú omi pàdé wọn tí wọ́n sì dá ọkọ̀ ojú omi wọn dúró. Ibẹ̀ náà ti kó àwọn ènìyàn níbi tí olùdámọ̀ràn pàtàkì náà tó wà lára àwọn ènìyàn tí wọ́n kó wọn ní kété tí wọ́n kó wọn sínú ọkọ̀ ojú omi tán báyìí ǹjẹ́ kí wọ́n máa jí wọn gbé wọ inú gbósà lọ lọ́kọ̀ ojú omi bá kọ̀ ni kò ṣiṣẹ́ mọ́ gẹ́gẹ́ bí àlàyé tẹ́tọ́rọ̀ náà sojú rẹ̀ ṣe fún àwọn oníròyìn. Ó ní nígbà tí ọkọ̀ náà tó kọ̀ tí ò ṣiṣẹ́ òun ni wọ́n gbìyànjú láti ti ọkọ̀ náà dé etídò láti kó àwọn ènìyàn náà wọ inú gbósà lọ. Ó wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé lásìkò tó ń darí bọ̀ padà ní orí odò náà níṣẹ́ ni òun ti rí àwọn agbófinró lóríṣiríṣi àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù tí wọ́n ti ń dúró sí ojú òpópónà àti etídò tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹ gbogbo àwọn tí wọ́n ń kọjá àti tí wọ́n ń lọ tí wọ́n yẹ̀ wọ́n wò finifini láti lè mọ irú àwọn ènìyàn tí wọ́n ń bẹ nínú ọkọ̀ kán lè fi páńpẹ́ òfin gbé àwọn oníṣẹ́ láabi tí wọ́n ti jí olùdámọ̀ràn pàtàkì fún ẹni tó jẹ́ aláṣẹ àti olùdarí Niger Delta Development Commission gbé ní ìpínlẹ̀ Bayelsa báyìí. Nínú irú ìròyìn tí ó farajọ èyí tí mo mẹ́nubà yìí, olórí ọ̀dọ́ fẹ́gbẹ́ Afẹ́nifẹ́re èyí tí wọ́n jí gbé láìpẹ́ yìí ó ti sọ ìrírí rẹ̀ nínú gbọ́ pé àwọn Fúlàní gangan náà jí òun gbé. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ ẹni tó jẹ́ ọmọọba Ẹniọlá Joseph Ọ̀jájúni èyí tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ọjọ́ 17 inú oṣù kejì tá a lò sẹ́yìn lásìkò tó ń lọ sí olú-ìlú ilẹ̀ tí ń ṣe Àbújá ní àárín ààlà ìpínlẹ̀ Kogi sí Ondo. Ó ní wọ́n ti palẹ̀ ẹni tó jẹ́ ọmọọba ọ̀hún tí wọ́n ti jí gbé nílé tí wọ́n sì dúnkòkò mọ́ ẹ̀mí rẹ̀ wípé àmọ́ yóò gba
mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà èyí tó sì sùn ní àkàtà àwọn ajínigbé náà fún odidi ọjọ́ 12 gbáko kó tó di wípé wọ́n gbalẹ̀ gbòde wọ́n sì ṣe bẹ́ẹ̀ ju owó tùlùtùlù tó jẹ́ mílíọ̀nù 17 náírà jọ kó tó di wípé àwọn ajínigbé ọ̀hún wọ́n ṣe bẹ́ẹ̀ tú arákùnrin ọmọọba tó jẹ́ olórí ọ̀dọ́ fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re náà tí wọ́n tú sílẹ̀ nígbà tó ń ṣe àlàyé lójú òpó ayélujára Facebook rẹ̀ lánàá òde yìí. Ibẹ̀ ló ti sọ díẹ̀ wípé ojú òun rí pọ̀npọ̀nlẹ́yàn ní àhámọ́ àwọn ajínigbé ọ̀hún ètò sì pe orúkọ wọn pé àwọn Fúlàní gangan ni wọ́n jí òun gbé kì í ṣe àwọn ẹ̀yà míì. Nígbà tó tẹ̀síwájú ó ní lásìkò tó ń wà yìí àìlera òun ó mà lékenkà gan tó sì jẹ́ wípé òun gba ìtọ́jú lọ́wọ́ báyìí ní ilé ìwòsàn. Bẹ́ẹ̀ náà ló tún ránṣẹ́ ìdúpẹ́ sí gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n rẹ̀ lásìkò tó wà nínú ìṣòro ọ̀hún níbi tó ti dárúkọ àkàkàìmọye àwọn ènìyàn. Ó sì ṣe ní àlàyé pé kò tí ì tán síbẹ̀ o tóun bá ti ṣe bẹ́ẹ̀ gba ìtura tára òun ṣe bẹ́ẹ̀ tó le dáadáa òun yóò tún padà wá dúpẹ́ ní ìta gbangba fún gbogbo àwọn tí oríṣẹ́ gé ọlà fún àtàwọn tó ṣe àtìlẹ́yìn tó fi máwọn tí wọ́n bá ìyàwó òun sọ̀rọ̀ tútù lásìkò tó ń wà nínú ìṣòro yìí. Bẹ́ẹ̀ náà ló ti ṣe ní àlàyé wípé ó dúpẹ́ lọ́wọ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà lórí àtìlẹ́yìn wọn èyí tí wọ́n ṣe. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ṣáájú ní ìyàwó ọmọọba Ọ̀jájúmí ló ti ṣe ní àlàyé wípé nílùú Àkúrẹ́ ni wọ́n ti lọ kó owó tó jẹ́ mílíọ̀nù 17 náírà ọ̀hún fáwọn ajínigbé náà kó tó di wípé wọ́n tú ọkọ rẹ̀ sílẹ̀. Ó sì fẹ̀sùn kan ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé wọn ò gbé ìgbésẹ̀ kankan bó tilẹ̀ jẹ́ kí ẹ̀mí ọkọ òun kódé. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo òun ni wọ́n kàn ṣe ìlérí orí àrùn tí wọ́n sì wá ojútùú sí gbogbo ìṣòro yìí kó tó di wípé àwọn wá owó náà lásìkò tí àwọn kò ní owó lọ́wọ́. Ìyàwó náà ṣe bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí oríṣẹ́ gé ọlà fún tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn láti dá owó náà jọ fún ìtúsílẹ̀ Ọ̀jájúmí. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ yìnbọn lu gbajúgbajà ọmọ gbalẹ̀gbalẹ̀ kan tó jẹ́ gbajúmọ̀ ní ìpínlẹ̀ Èkó lásìkò ìjà láàrin òun àti àwọn Navy ní ìlú Ẹ̀pẹ́. Ẹni tó jẹ́ gbajúgbajà ọmọ onílẹ̀ tó máa ń gba ilẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn kiri ìpínlẹ̀ Èkó Saheed Musadoluwa tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Ìbílẹ̀ òun ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ yìnbọn lù lẹ́sẹ̀ báyìí o lásìkò tí òun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò Navy tí wọ́n ṣe bẹ́ẹ̀ dojú ìjà kọra wọn lásìkò tí ó fẹ́ lọ rèé gba ilẹ̀ ní ibi tí àwọn òṣìṣẹ́ ti ń ṣiṣẹ́ lọ́wọ́. Ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ aláàbò Navy tí wọ́n kó sí orí ilẹ̀ náà tí wọ́n dáàbò bò ó ni wọ́n jọ ní èdè àìyedè láàrin ara wọn sì ṣínà ìbọn búra wọn. Ìṣẹ̀lẹ̀ náà ó ní ó wáyé ní oko Orísàn Ẹ̀pẹ́ ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àlàyé táwọn tọ́rọ̀ ọ̀hún ṣe ju wọn èyí tí wọ́n ṣe fún àwọn oníròyìn. Wọ́n sọ dímọ̀ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò tán jẹ́ ọlọ́pàá tí wọ́n ń ṣọ́ Ìbílẹ̀ ọ̀hún ó ní wọ́n ṣínà ìbọn bò àwọn ikọ̀ Navy ṣùgbọ́n tọ́wọ́ wọn jura wọn lọ nígbà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ta ìbọn mọ́ gbajúgbajà ọmọ gbalẹ̀gbalẹ̀ náà ní kókósẹ̀ tí wọ́n tó gbé lọ sí àtìmọ́lé pẹ̀lú àwọn agbófinró tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún níbi iṣẹ́ tí ò bófin mu èyí tó yàn láàyò nípa gbígba ilẹ̀ onílẹ̀ ní kọ̀rọ̀kọ̀ndù ìpínlẹ̀ Èkó. Nígbà tí wọ́n bá alukoro iléeṣẹ́ ọmọ ogun orí omi ọ̀hún tá a mọ̀ sí Navy tí wọ́n bá nígbólóhùn ó ṣe ní àlàyé pé lóòótọ́ àti lódodo làwọn fi páńpẹ́ òfin gbé Saheed Musadoluwa Ìbílẹ̀ ó ní ṣùgbọ́n àwọn kò rí àkọsílẹ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀ yìnbọn lu ẹnikẹ́ni gẹ́gẹ́ bí ó sì ṣe ní àlàyé wípé wọ́n ti gbé kúrò ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé báyìí nílé tí wọ́n sì ti ta kọ́sọ́ rẹ̀ lọ sí Àbújá. Wọ́n ti gbé awakọ̀ tó ṣe bẹ́ẹ̀ lu àbúrò ọ̀rẹ́bìnrin rẹ̀ nílùkulù látàrí pé ọmọ ọdún 6 ọ̀hún ó ní kò gbọ́ àgbọ́yé iṣẹ́ àmúrelé èyí tó ń kọ́ lásìkò náà ní ìpínlẹ̀ Èkó. Ọ̀gbẹ́ni Táyọ̀ Àrówólò ni ó ti wà ní gbàgà báyìí o níyì tí wọ́n sì ti ní àwọn yóò gbé lọ sí ilé ẹjọ́ láìpẹ́ yìí lórí ẹ̀sùn pé ó lu ọmọdébìnrin tó jẹ́ ọmọ ọdún 6 tí orúkọ rẹ̀ jẹ́ Maria ó lù ní ìlùkulù. Ǹjẹ́ kí ni ohun tí ó ṣẹlẹ̀? Wọ́n ṣe ní àlàyé pé àwọn méjèèjì ó ní wọ́n wà ní agbègbè Akówọnjọ ìpínlẹ̀ Èkó tó sì ń kọ́ ọmọ ọdún 6 òun ní iṣẹ́ àmúrelé látàrí pé ọmọ ọdún 6 náà kò ní àgbọ́yé iṣẹ́ tó ń kọ́ dáadáa ló bá bẹ̀rẹ̀ sí ní lu ọmọ òun tó fi bàtà àti bẹ́líìtì tó dàbò ọmọ náà tó sì lu ọmọ òun nílùkulù èyí tó fa ọgbẹ́ àkàkàìmọye sí ara ọmọ ọ̀hún. Nígbà tó sì fi páńpẹ́ òfin gbé Àrówólò ó ṣe àlàyé wípé òun kò mọ̀ pé ọgbẹ́ ara rẹ̀ ó ti tó báyìí àti pé kán foríjì òun yóò tọ́jú
ọmọ náà pẹ̀lú owó ara òun, ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ní kò sí tó jọ bẹ́ẹ̀ o, irú ìwà tó wù yìí kò bá òfin mu, yóò sì kọjú sílé ẹjọ́ láìpẹ́ yìí. Bóyá Arówólò yóò wá rówó sọ ẹjọ́ báyìí èmi ò mọ̀ o, ṣùgbọ́n ní tó dá wa lójú ni pé wọ́n ti gbégbèsè láti taari rẹ̀ lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìṣe ọmọ níṣekúṣe. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbé àwọ̀ tuntun wọ̀ báyìí pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ wó ilé àwọn afurasí tí wọ́n ń ṣe agbódegbà àti àwọn alájọṣiṣẹ́pọ̀ Fúlàní darandaran tó ń jẹ́ àwọn ènìyàn tó tún ṣekú pa àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Edo gbé báyìí. Ilé arákùnrin tán pé orúkọ rẹ̀ ní Karimu Audu òní ètò wà ní agbègbè tó pè ní Eṣi Oriri Era ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ọ̀wán ní ìpínlẹ̀ Edo òní ìjọba ìpínlẹ̀ ọ̀hún náà ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ dídàwó rẹ̀ tó sì ti ti ilé náà wó lulẹ̀ báyìí. Ǹjẹ́ kí ni àlàyé tí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Edo lórí ètò ààbò èyún arákùnrin Akérépọ̀lù tó ṣe fún àwọn oníròyìn ó sọ bí wípé lórí wàhálà àti làásìgbò tí ń ṣẹlẹ̀ láàrin àwọn àgbẹ̀ olóko àti àwọn Fúlàní darandaran tó fi mọ́ gbogbo àwọn ajínigbé tí wọ́n ti fi ìpínlẹ̀ Edo ṣe ibùgbé wọn, èyí tí àwọn sì ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí bó ṣe ṣe àwárí àwọn oníṣẹ́ láabi náà. Ó ní ó ta ìjọba ìpínlẹ̀ Edo lólobó tó sì ní gbogbo àwọn ìgbésẹ̀ táwọn gbé yìí lórí bí wọ́n ṣe ń wó ilé àwọn afurasí yìí. Ó ní ẹ̀rí máa jẹ́ nìṣó táwọn sì ṣe ìwádìí finifini kó tó di wípé àwọn gbé ìgbésẹ̀ ọ̀hún. Ó ní ilé táwọn ń wó yìí ó ní wọ́n ṣe agbódegbà wọ́n sì ṣe àṣírí fáwọn agbésùmọ̀mí Fúlàní darandaran ọ̀hún àtàwọn ajínigbé tó kù ní ìpínlẹ̀ Edo. Wọn kò ṣàìṣe ní àlàyé pé sẹ́ẹ̀rí ti Karimu Audu yìí ó tiẹ̀ tún lé kéńkà látàrí wípé ọ̀dọ̀ rẹ̀ báyìí ó ní àwọn Fúlàní darandaran náà wọ́n máa ń fi orí mù sí tó máa ń dáná fún wọn, ṣe fàájì pẹ̀lú wọn, láti tún máa ń kó ohun ìjà olóró sí inú ilé rẹ̀. Ó ní ìwádìí ló ṣe àfihàn rẹ̀ pé òun gan fúnra rẹ̀ ó jẹ́ àgbà afurasí tó ń ṣe agbódegbà fáwọn ènìyàn náà. Wọ́n ti wó àkàkà ìmọye ilé lulẹ̀ ní ìpínlẹ̀ Edo ọ̀hún níbi tí ó ti ṣe ní àlàyé pé yóò tún lè jẹ́ kí àlàáfíà kó jọba ní ìpínlẹ̀ ọ̀hún nípa bí àwọn Fúlàní darandaran àti àwọn ajínigbé bó ṣe ń ṣọṣẹ́ káàkiri gbogbo ìpínlẹ̀ náà báyìí. During the demolition, Special Advisor on Security to Governor Gbowolo, Paul Akare, explained that the decision followed a thorough investigation. He said after conclusion of investigation, a septuagenarian, Karimu Audu, was reportedly an informant for kidnappers who have been terrorizing parts of the state. Akare emphasized that the demolition is a clear demonstration of the state government's commitment to eradicating crime and serves as a stern warning to others involved in such activities. He conspired with the kidnappers. Let this one be a warning to everybody in this state. If you see kidnapper, say something. If you conspire with a kidnapper, your day will come. And today we are here because he conspired with the kidnappers. They carry me come here saying they gave information to me. I'm the chairman of the committee, 6 of 4. Now with the committee. Edo State government has reiterated its resolve to ensure the safety and security of lives and property through the recently amended anti-kidnapping law, which allow for the demolition of property used for keeping kidnapped victims. Ní ìpínlẹ̀ Ògùn ó ní mo tẹkọ̀ létí lọ wọ́n bá òkú bàbá ẹni ọdún 62 kan ní ilé ìtura níbi tí ó ṣe bẹ́ẹ̀ dákẹ́ sí. Bàbá ẹni ọdún 62 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abel Johnson tó jẹ́ òṣìṣẹ́ ilé ìtura Ilé Classic ní Kájọlà ìtòsí Ọbáfẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Òní wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ rí òkú rẹ̀ ní inú yàrá tó sùn sí ní ilé ìtura náà, gẹ́gẹ́ bí àlàyé Ọmọlọ́lá Odùtọ́lá tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn. Ó ṣe àlàyé wípé arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣọ́báyọ̀ Ahmed àti Johnson Blessing òní wọ́n gbé ọ̀rọ̀ òkú náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ ní ẹ̀ka ti Owódé Ẹ̀gbá ní ìpínlẹ̀ ọ̀hún, níbi tá ti ṣe ní àlàyé pé kò sí tó ṣe bàbá ẹni ọdún 62 ọ̀hún tẹ́lẹ̀ kó tó di wípé ó wọlé rẹ̀ lọ sùn ní
ọjọ́bọ̀ tí í ṣe Thursday tá a lò sẹ́yìn yìí wọ́n ní sí ìyàlẹ́nu nígbà tó di ọjọ́ kejì tí ń ṣe ọjọ́ ẹtì Friday ọjọ́ ẹtì níṣe ni wọ́n wọ inú iná retí rẹ̀ pé kó wọ ẹnu iṣẹ́ ṣùgbọ́n tí wọn kò rí èyí tó mú wọn kí wọ́n lọ ṣe àbẹ̀wò sí nínú ìyàrá rẹ̀ tó ń sùn ní ilé ìtura náà sí ìyàlẹ́nu nígbà tí wọ́n dé inú yàrá ọ̀hún níṣe náà bá tó sùn gbalaja sílẹ̀ léyìí tí wọn ò sì rí ojú ọgbẹ́ kankan àbí pé bóyá àwọn kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa níṣe ni Ọmọlọ́lá Odùtọ́lá ní àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ti gbé òkú náà láti lọ sìn gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn wọn ní ìpínlẹ̀ Ògùn. Ìjà àgbà tó wáyé láàrin àwọn báńdíìtì ló ti ṣekú pa olórí àwọn báńdíìtì kan tó ń jẹ́ Shekau ní ìpínlẹ̀ Kaduna báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ Shagazola Makama èyí tó fi ìròyìn náà sójú òpó ayélujára X rẹ̀ ó sọ dímọ̀ wípé gbajúgbajà ògbóǹtarìgì báńdíìtì tó jẹ́ agbésùmọ̀mí ètò máa ń pera rẹ̀ ní Shekau látàrí bí ó ṣe máa ń ṣọṣẹ́ ní gbogbo agbègbè tó wà ní etídò Nàrẹ́wò ní ìjọba ìbílẹ̀ Kashia ìpínlẹ̀ Kaduna àti àwọn agbègbè míì ó ní wọ́n ti ṣekú wa báyìí. Ǹjẹ́ bó ni ọ̀rọ̀ ṣe jẹ́ àti bó ṣe ṣẹlẹ̀ gan ní pàtó ògbóǹtarìgì agbésùmọ̀mí tí wọ́n jọ ní èdè àìyedè ó sì jọ gbé pẹ́rẹ́gì ìjà kaná ètí orúkọ tẹ̀ ń jẹ́ Shumo ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣekú pa Shekau yìí. Shumo ló jẹ́ ọmọ bíbí agbègbè tí wọ́n pè ní Lagadada burúkú ní ìjọba ìbílẹ̀ Birnin Gwari ní ìpínlẹ̀ Kaduna. Ǹjẹ́ kí ni n tó bí wàhálà láàrin àwọn méjèèjì ó ní àlàyé tí wọ́n ṣe rí nípa bí Shekau bó ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí Shumo níbi oṣù mélòó kan sẹ́yìn tó gba gbogbo ohun ìjà olóró lọ́wọ́ rẹ̀ tó tún ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ọmọlẹ́yìn agbésùmọ̀mí Shumo yìí tó sì mú kóun náà ṣe bẹ́ẹ̀ dira ogun wípé àgbò tó fẹ̀yìn rìn agbára ló lọ rèé mú wá bẹ́ẹ̀ ló náà ṣe bẹ́ẹ̀ kọjú ìjà sí Shekau nílé tó fi ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa Shekau àti àwọn ènìyàn tí wọ́n jọ ń hu ìwà burúkú wọ́n jẹ́ ikọ̀ báńdíìtì ọmọlẹ́yìn Shekau yìí. Gbogbo ẹ̀ ló wáyé ní ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún tí a wọ̀ yìí nígbà tí wọ́n sì ṣe ní àlàyé pé àwọn ènìyàn tí wọ́n sin òkú àwọn báńdíìtì wọ́n ṣekú pa náà ó ní wọ́n dárúkọ Yellow Million, Baba Kusa àti ẹni tó jẹ́ ìmáàmù fún ìlú Kabode ní ìjọba ìbílẹ̀ Kashia yìí. Níṣe ni inú àwọn olùgbé agbègbè náà dùn wípé níṣe làlàáfíà ti ń jọba nígbà tí àwọn báńdíìtì wọ́n ti ṣe bẹ́ẹ̀ kọjú ìjà síra wọn wọ́n sì ti mú iṣẹ́ àwọn ọmọ ogun rẹ̀ yìí dínkù pẹ̀lú bá ṣe ń para wọn ní ìpakúpa báyìí. Dídùn kó pọ̀ ṣókí ó ní ọbẹ̀ ojú akínyàn wípé ẹ ṣe ọ̀dọ́kẹ̀ ṣe ẹ̀yìn tẹ́ bá wa jẹ́ ẹ kú àìbínú ẹ kú gbogbo ìgbà Elédùmarè yóò máa wà pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó ti mú wá sójú mọ́ màwòrán náà ni Àyànfẹ́ Elédùmarè títí nígbà tá a tún padà máa fún amíròyìn ní ó kọ́ mi ò ní yí padà Àyànfẹ́ òun náà lè ń jẹ́ ó dàbọ̀.